Fún àǹfààní púpọ̀ àwọn ọmọ òde òní tí wọ́n máa ń béèrè pé kí ló ń jẹ́ ìkéèmù. Torí ọ̀pọ̀ ìgbà tí mo bá kọ àpilẹ̀kọ tàbí tí àwọn àgbà míì bá ń bá ọmọdé wí pé ẹnu rẹ̀ sìn lára rẹ bí ẹnu afọ́kèémù, a máa ní kí ló ń jẹ́ ìkéèmù. Ife tí wọ́n bá fi sí orí àmù omi báyìí, òun ni wọ́n máa ń pè ní ìkéèmù. Tẹ bá ti kíyèsí ẹ rí i pé wọ́n ti fi okùn, wọ́n ti fi só sí ara rẹ̀. Tí wọ́n gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ mu omi, ẹni tó bá fẹ́ mu omi á ṣí i bí mo ṣe ṣí i. Wọ́n á bu omi tí wọ́n fẹ́ bù, bóyá wọ́n fẹ́ mu ni, bóyá wọ́n fẹ́ fi ṣe nǹkan ni. Kó má bàa di wípé ẹnìkan sọ wípé òun gbàgbé, bóyá òun mú un lọ, wọ́n fi máa ń fi okùn, wọ́n fi máa ń fi so mọ́, wọ́n fi máa ń fi okùn so mọ́ orí àmù. Pé gbogbo ẹni tó bá fẹ́ bu omi láyé àtijọ́, ìdí àmù ẹyọ kan báyìí ni gbogbo ilé ti máa ń mu omi. Wọ́n gbàgbọ́ pé eléyìí jẹ́ àmì ìrẹ́pọ̀ àti ìfẹ́. Kò sí wípé oníkálukú á bomi tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, àti ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò, kálukú á mú ife tiẹ̀ wá. Wọ́n bá ti fi ìkéèmù bu omi, wọ́n á dà á sínú ike tiwọn, wọ́n á sì bá tiẹ̀ lọ. Tí ìkéèmù yìí bá wá di nǹkan tí wọ́n wá tì, á wá máa pariwo pé ìkéèmù ńkọ́ ta ló mú? Bóyá Àkànní ni ìkéèmù fọ́ lọ́wọ́ rẹ̀, wọ́n á ní Àkànmú ló fọ́. Gbogbo èèyàn tó bá wá nílò láti bu omi nínú àmù lásìkò tí wọn ò bá tí ì pààrọ̀ ìkéèmù yìí, ni wọ́n á máa dárúkọ rẹ̀ wípé bẹ́ẹ̀ni kìíní bá débẹ̀, wọ́n á ní ìkéèmù ńkọ́? Àkànmú ló fọ́ kéèmù. Bẹ́ẹ̀ni kejì náà bá ti dé, igbó wa láṣẹ bomi, ìkéèmù tá a fi ń bomi ńkọ́? Àkànní ti fọ́. Títí di ìgbà tí wọ́n ó tó ṣe ìkéèmù míì sórí àmù láti máa bu omi, òun ni wọ́n ó máa dáko Àkànní, tẹ́nu ó máa kùn ún. Òun ni wọ́n ṣe máa ń sọ wípé ẹnu ẹ̀ sìn lára afọ́kèémù. Torí pé ẹnu ẹnìkan kọ́ ní ń lo ìkéèmù. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n máa ń fi sórí àmù lásán ni. Àmọ́ gbà tó wá di bíi kẹ́lòmíì ò lóun fi bomi kó mú un lọ, olójú jẹ́ kó wá di wípé wọ́n wà ń dọ́gbọ́n pé wọ́n á fi okùn, wọ́n á fi so mọ́. Àmọ́ ẹni tó bá wá jẹ́ ara ò balẹ̀ táwọn àgbà pè lórí àrùn, ẹni tára rẹ̀ ò bá wá balẹ̀ tó tí ń gbọ̀n kí bí ewé ojú omi, tí ìkéèmù yìí tó bá ṣèèṣì fọ́ láti ọwọ́ rẹ̀, gbogbo àwọn tí wọ́n máa ń bu omi láti inú ìkòkò ni wọ́n á máa dárúkọ rẹ̀ títí di ìgbà tí wọ́n ó tó pààrọ̀ ìkéèmù. Nítorí náà, ẹni tó bá ṣe nǹkan tó jẹ mọ́ kí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ pé ta ló bá kíní jẹ́ lágbájá ni, eléyìí tó fọ́ yìí ọwọ́ ta ló ti fọ́? Tàmẹ̀dù ni. Irú ẹni yìí ni wọ́n máa ń kí so mọ́ afọ́kèémù tẹnu ẹ̀ sìn lára rẹ̀. Tó bá tún di ìgbà míì, a ó tún máa pàdé lórí àlàyé nípa àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàtàkì. Ẹ ṣeun púpọ̀. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi.